Ẹ káalẹ́ o gbogbo ilé. A kú bí ojú ọjọ́ ṣe rí lónìí. Àdẹ̀kú òjò wẹ́líwẹ́lí ní gbogbo ilẹ̀ tójò ti rọ̀ lónìí. A tún mú ètò tuntun àkọ́tún ètò míì wá lénìí sí ti gbọ́ yín láti fi jẹ́ kẹ́ ẹ mọ ibi tí àkùdé ti ń bá ìlọsíwájú orílẹ̀-èdè aláwọ̀ dúdú. Ṣé ẹ rí wípé mo sọ̀rọ̀ kan lánàá. Fídíò tá a ṣe lánàá ní kùdìẹ̀kudiẹ kan nínú nítorí ẹni tó pè mí láti jìnnàjìnnà kan tó dẹ̀ lọ fi tiẹ̀ tó fi kó bá ètò tá à ń ṣe lọ́wọ́. Ṣùgbọ́n a ti gbé gidi náà wọn lé ní wọn ò ní lè pè wọlé tá a fi parí ètò tá a fẹ́ ṣe. Ọ̀rọ̀ mi ní ṣókí. Mo sọ̀rọ̀ lórí lithium. Mo sọ̀rọ̀ lórí nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ aláwọ̀ dúdú eléyìí tí wọ́n ń tà láti fi ṣe táwọn Nìjẹ̀ ń tà tó fi ń ṣètò ọrọ̀ ajé. Mo kàn fẹ́ béèrè ìbéèrè kan ni, ǹjẹ́ gbogbo nǹkan àlùmọ́ọ́nì tí ń bẹ láfíríkà pátá tí ń bẹ nílẹ̀ aláwọ̀ dúdú, ǹjẹ́ èèyàn dúdú kan mọ ìwúlò rẹ̀ bí? Gbogbo ìbéèrè ni o. Gbogbo nǹkan àlùmọ́ọ́nì tí ń bẹ nínú ilẹ̀ torí Ọlọ́run fún àwọn kinní ó fi jíǹkí ilẹ̀ aláwọ̀ dúdú gan. Ǹjẹ́ aláwọ̀ dúdú mọ ìwúlò wọn? Ǹjẹ́ a mọ tí wọ́n fi wọ́n ṣe? Torí tó mú béèrè yìí wá, ó dá lórí gbogbo àwọn ẹ̀ǹkántà wa. Tí eléyìí bá fẹ́ sọ̀rọ̀ yóò ní leader Africa àwọn ni wọ́n dá. Wọ́n ò ti mọ̀ pé gbogbo wa àti leader àtàwọn tá a jẹ́ followers ní kùdìẹ̀kudiẹ ìdàgbàsókè ìlú yìí ló bàjẹ́ látọwọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ mọ̀. Nǹkan tí máa ń pariwo rèé pé ẹ má jẹ́ ká ṣe blame game, nítorí pé blame game ni ò ní jẹ́ adébi tá à ń lọ bọ̀rọ̀. Then tá a bá gbèyàn sípò tí bá ń ṣètò ìlú lọ́wọ́, ẹ máa fi wọ́n lọ́rùn lẹ̀kẹ́ tó castigate wọn. Ẹ fún wọn time, ẹ fún wọn lákòókò láti jẹ́ kí wọ́n deliver. Mo rántí àwọn leader kan, àwọn leaders wa kan tó jẹ́ pé wọ́n ti dolóògbé lénìí tí wọ́n ní èrò rere, ṣùgbọ́n nígbà tí wọ́n wà láyé tí wọ́n ń ṣiṣẹ́ lọ, a rí nínú wa tó yẹ pé ikú tó pa ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ àwa èèyàn dúdú náà ló ti wá. Lélẹ̀ tá a kà orúkọ ọ̀pọ̀lọpọ̀ lálẹ́ yìí táwọn èèyàn ó gbọ́. Ó jẹ́ point méjì tí mo fẹ́ treat. Lẹ́ẹ̀kan mo mention pé àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ tá à ń rí nílẹ̀ aláwọ̀ dúdú, kí ni tí àwọn èèyàn dúdú lè fi ṣe? Ǹjẹ́ a rí nǹkan fi wọ́n ṣe fúnra wa tá a bá tà á fáwọn òyìnbó? Ǹjẹ́ a rí nǹkan fi ṣe? Tẹ́ ẹ bá wo question yìí dáadáa, ẹ rí i pé àmọ́ ń tá a fi ṣe. A sọ̀rọ̀ lithium lánàá tí wọ́n ń rí ní Niger. Ǹjẹ́ tí Niger bá mọ tó lè fi lithium ṣe, ṣé ẹ rò pé ìyà lè máa jẹ wọ́n lọ́wọ́ France? Ìyà ò ní jẹ wọ́n. Ìyà ò ní jẹ wọ́n. Ṣùgbọ́n àwọn ò mọ nǹkan tá fi ń ṣe. Lithium tá à ń sọ igan òyìnbó lórí, kì í ṣèyàn dúdú lórí. Ẹ lọ wo gbogbo nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n rí láfíríkà pátá, òyìnbó ló máa ń rí. Èèyàn dúdú ò dárí rí. Nítorí èèyàn dúdú kan máa ń dúró tì ní pé tá bá láti lè rí nǹkan lórí ilẹ̀ rẹ̀ pé wọ́n ti rí kíní, wọ́n ti rí mineral resources kan lórí ilẹ̀ àwọn. Òun á máa wá bí ó ṣe máa jí nǹkan rẹ̀ gbé tí ó lọ máa tà á fáwọn òyìnbó. Òun gan ò mọ nǹkan tá fi ń ṣe. So ìdí rèé tí mo fi jẹ́ pé ìlú orílẹ̀-èdè tá a wà yìí nídìí sùúrù. Gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú pátá a nídìí sùúrù gan. A sì nídìí consultation. A nídìí ká pè pàdé ńlá tí everybody wọ́n ti sọ̀rọ̀
táwọn tó lọ́pọlọ ń sọ̀rọ̀, nítorí pé opportunity wà fún òmùgọ̀ púpọ̀ ju àwọn ọ̀jọ̀gbọ́n lọ láti dá sétò ìdàgbàsókè orílẹ̀-èdè. Àwọn tó lẹ́nu lọ́rọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ wọn lòmùgọ̀. Àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí bí rìn jáde láti farahàn ọ̀jọ̀gbọ́n làwọn lórí gbogbo ìtì ń ṣe wá. Ibi tá a ti kókù láfíríkà nìyẹn. Ibi tá a ti kókù láfíríkà rèé. Kí ló mọ́rọ̀ yìí wá? Níjẹ́ ìjájọba gbà lọ́wọ́ ìjọba alágbádá, wọ́n ní òṣèlú dáadáa. Ìgbà tí àwọn òyìnbó fẹ́ ṣe, wọ́n láwọn ó sanction rẹ̀. Àwọn ò ní jẹ́ kí ìsọ́sì tí ń tà tí fi ń rówó kó rí tà mọ́. Wọ́n wá gbégbèsè kan, Nàìjíríà náà gbégbèsè kan pé ókè, ṣebí lithium là ń gbà lọ́wọ́ tá a fi ń generate iná. Iná òun gan Níjẹ́ ègo mọ bí ó ṣe fi lithium tá à ń wí generate iná. Nàìjíríà ní ń rà lọ́wọ́ ẹ̀, à ń generate iná, wọ́n á ń fún níná yẹn padà. Tá a bá wá fún níná padà, yóò fi sanwó fún wa tó bá dóṣù. Nígbà tí wàhálà dé láàrin wa, iná yẹn la kọ́kọ́ lọ kọ́ọ̀tì ná ní Tinubu kọ́kọ́ kọ́ọ̀tì pé iná yẹn ò gbọ́dọ̀ lọ Níjẹ́ mọ́, pé sọ Níjẹ́ sínú òkùnkùn. Wọ́n dẹ̀ sọ Níjẹ́ sínú òkùnkùn. Níjẹ́ ò sì rọwọ́ yọ lórí bó ni ó ṣe bọ́ nínú òkùnkùn, nítorí pé ètò ọrọ̀ ajé rẹ̀ táwọn èèyàn rò pé ó ní tó jẹ́ lithium yìí, òun kò mọ tí wọ́n fi ń ṣe, kò mọ tó fẹ́ sọ́dà, ó kàn ní lórí igbá. Chinese àti Russia wá ń toast ẹ̀ wípé ẹ̀dá ló yín rú, àdó tí ọ nítorí lithium yìí tán fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Tán bá wá gbà tán lọ́wọ́ rẹ̀, àwọn ọ̀wá tó ní dúró lórílẹ̀‐èdè yẹn kó lè wúlò fáwọn ọmọ ìlú yẹn, kí wọ́n dá company lẹ́ẹ̀mbẹ̀. Nítorí pé arrangement yàjóyàjó tí wọ́n ṣe pẹ̀lú ìjọba tó wà ń ta ni pé tá a bá ti gba àlùmọ́nì yìí lọ́wọ́ rẹ̀, àwa gbé lọ sílùú tiwa, á lọ fi ṣe nǹkan tó máa lò wá, wọ́n wàá fún ní tíún nínú nǹkan bá fi ṣe. Ṣé ẹ ti rí ibi tí a ti ń jẹ ìran èèyàn dúdú? Ibi tí mò ń lọ, ìtí ń ṣe Níjẹ́ ń ṣe Nàìjíríà náà o, ń ṣe wá púpọ̀. Ní àti ayébáyé lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí, ní RCC yóò bá wa ṣe ọ̀nà, yóò sì fi gba, kì í gba owó lọ́wọ́ Nàìjíríà, yóò sì fi gba epo crude oil lọ. Epo rọ̀bì ni mo fi ń gbà. Òun ni barter trade tá a bá sign látọjọ́ tó ti pẹ́. Barter trade tá a sign pẹ̀lú RCC nìyẹn, tá à ń pè ní Julius Berger. Kí ni wọ́n ń wò báyìí iná yẹn o? Ó ti correct. So àwọn yóò ṣe títì fún wa tipẹ́tipẹ́ ní kíní tiwa ń bẹ̀. Instead of kó gbowó, yóò wá fi gba crude oil lọ́wọ́ wa lọ. Òun wà lọ refine ẹ̀ wá, yóò wá tún wá tà lépo fún wa lọ́wọ́ gọbọi. Ntí ò jẹ́ kí Nàìjíríà ó ti bọ́nù sí àtòsí, òun lẹ̀ ń wò. Ṣùgbọ́n àwọn èèyàn mi, àwọn tájọ bí wa, tájọjọ́ orílẹ̀-èdè yìí, púpọ̀ nínú wa theoretical aspect of it la máa ń treat every day. Àwọn èèyàn kì í sọ̀rọ̀ lórí bá ṣe fẹ́ wá solution, lasting solution sí ìṣòro tí Nàìjíríà ní. Níjọ́ tí mo ti mọ orílẹ̀-èdè yìí, lè rí káwọn èèyàn ó péjọ kí wọ́n máa discuss kí ni ọ̀nà àbáyọ wo la fẹ́ gbé orílẹ̀-èdè gbà tí ó fi bọ́ nínú sí àtòsí. Ṣùgbọ́n tí wọ́n máa kàkà bẹ́ẹ̀, wọ́n á máa pètèpèrò bí wọ́n ṣe ba ìtò dáa jẹ́. Bí ká máa sọ pé ẹja wá bá ṣe ṣètò ìdìbò tá yọ àwọn kíní yẹn kó nínú agbára, a ṣe tún wá start over. Gbogbo òní àjọ wá start over. Òun ló bá Nàìjíríà débi tó dé yìí. Tẹ́ bá tún wá rí mi táwọn tó ṣáájú tún wá gbìn sínú àwa tá a jọ̀dọ̀, àwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn, tẹ́ bá seek opinion wọn, tẹ́ sample mind tiwọn náà wá wà lórí wípé tí nǹkan ò bá ti dá, ẹ yọ kúrò ká bẹ̀rẹ̀ padà. Àwọn system yẹn ó ń fún wa ní setback ló ń fún Nàìjíríà.
kò tì wá lọ wájú rárá. Kí ló dé tí a fẹ́ràn ìgbádùn? Kí ló dé tá a fẹ́ràn wàhálà àti ìdààmú èèyàn dúdú? Bàbá èèyàn lò 42 years ní government, ọmọ rẹ̀ gbà, ọmọ rẹ̀ náà tó ti wá ń lọ sí 20 ọdún ní sójà wá gbà lọ́wọ́ rẹ̀. Ẹ dákun, kí sójà wá gbà lọ́wọ́ rẹ̀? Ṣé mọ̀ pé yẹ káwa tá a dún ìta wà láfíríkà, lọ́dà part of Africa, ká lọ yaba ní ká lè kó ń bẹ̀ fún wọn. Nínú population 1.8 million ní Gabon, 1.8 kò tó Ọ̀ṣun state. Ìran kan dẹ̀ jẹ gàba for going to 60 years. Every rule yẹn 1.8 million. Síbẹ̀síbẹ̀ náà gbórúkọ yín pé ẹ̀yin lẹ wà limelight ní the whole world. Ibi tí Áfíríkà ti kan wàhálà rí àti ìdààmú. In fact, kéèsì tí mo ń treat kẹsẹ̀ kéèsì tí máa ń tán lẹ́ẹ̀kan náà. Because mo jókòó mo ronú kí ni way forward Africa. Kí ni way forward? Kí ni ọ̀nà àbáyọ sí ìdojúkọ ìran èèyàn dúdú? Kí ni ọ̀nà àbáyọ? Sójoojúmọ́ theory la máa treat ni. A ní nǹkan ọrọ̀ ajé, a ní nǹkan àlùmọ́nì inú ilẹ̀. Àwa gangan fúnra wa kọ́ la rí, òyìnbó ló bá wa rí. Òyìnbó tún wá rí tán, wọ́n tún wá bẹ̀ wá pé ká tà fáwọn bọ́n ti èèyàn wá jẹ bí wọn èèyàn wá jẹ àlímọ̀. Tán bá tún wá rà lọ́wọ́ wa tán, wọn ò wá tó ní tún ṣe, wọn ò ní sọ ọ́ di tán fẹ́ sọ́dà lórílẹ̀‐èdè wa káwọn ọmọ wọn tẹ̀ jàǹfààní nínú ilé iṣẹ́ tán bá dálẹ̀. Wọ́n wà tó kó lọ sílùú wọn, wọ́n lọ tún ṣe. Kì í ṣe àwọn Áfíríkà yìí nìkan ló bá wí. Nàìjíríà tó jẹ́ giant of Africa náà ó bá wa náà wí. Ara àwọn nǹkan táwọn bàbá wa Ọbásanjọ́ ti sign láti ọjọ́ tó ti pẹ́ pẹ̀lú RCC ni. Mo tún sọ lẹ́ẹ̀kan sí. RCC yóò ṣe títì, ó ní iye kìlómítà tó bá ṣe, ó ní iye kílógíráàmù epo tí ó fi gbà, crude oil tí ó fi gbà, ó ní iye barrel of oil crude oil tí ó fi gbà lọ́wọ́ wa, tí ó gbé lọ sí ìlú ẹ̀, yóò tún wá lọ refine, yóò tún wá tà fún wa padà. Àwọn nǹkan tá a ti ń bá bọ̀ látọ̀tọ̀ tó ti pẹ́ nìyẹn tó sọ wá dolòṣì, tí mú wa jókòó sẹ́yìn lójú agbo. Mo ń discuss àwọn kìíní báwọn èèyàn ríro, ṣùgbọ́n bí tí wàhálà ti bá wa lílẹ̀ aláwọ̀ dúdú, òun ni ọ̀rọ̀ ẹ̀sìn. Tá a bá ní àní máa tọ́ka sẹ́sìn, à ń tanra wa ní. Tí orílẹ̀-èdè ó bá da ibi ẹ̀sìn ṣíṣe ni ó ti bẹ̀rẹ̀. Ibẹ̀ ni wọ́n ti mú wa lẹ́rú, tí wọ́n sọ wá dẹrú. Tí ọmọ Nàìjíríà, ọmọ onílé ọlọ́nà, tí ó lọ jókòó níjọ́ Monday sí ṣọ́ọ̀ṣì, tí ó mọ̀ gbàdúrà pé káyé òun lè dá tọ́lọ́run ti dá látọ̀run, pé ilé ayé tó ń lọ gbádùn ayé rẹ̀ ni. Iṣẹ́ rẹ̀ tí wọ́n lọ ń gbàdúrà. Àwọn tí gbàdúrà tí ò mọ nǹkan kan gbàdúrà, wọ́n wá ń fọpọlọ, wọ́n fi ń gba gbogbo ọrọ̀ ajé rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ilé ìtọ́lọ́wọ́n ọba yọ̀ǹda fún wọn, wọ́n wá fi ń jẹun, wọ́n wà tó fún un ní stipend, inú rẹ̀ wà máa dùn. Nàìjíríà lẹ́ẹ̀ ti rí àwọn tó yẹ kó mọ̀ ṣẹ́rú, àwa làwọn ń kólé kọ́nà, a tó máa sá lọ sọ́dọ̀ wọn lọ ṣiṣẹ́ ẹrú, nítorí pé tá a bá lọ àní jẹ, tá a bá lọ ẹbí wa ò ní ráṣọ wọ̀. Gbogbo bí tá a ti kàn jàgbọ̀n rèé, ta lẹni tí ń ṣe wá, sájẹ́ látàn mú àbóso lórí eléyìí tá a tira wa bọ̀ yìí, tá a mọ́jọ́ tá a máa bọ́ ń bẹ̀. Òun ló mú mi wá sórí ìkànnì lálẹ́ yìí. Ẹ̀yin ènìyàn mi, kí lọ́nà àbáyọ? Ẹ jájọ jókòó ká wọ́n ọ̀nà àbáyọ, ká wójútùú sí gbogbo eléyìí tó ń ṣe wáyìí láfíríkà. Ẹ já wójútùú sí i. Ṣé bá ṣe máa bá lọ rèé? Nìjẹ́ ní tó lè sọdowó. France àti China àti Russia wá ń jà lórí Nìjẹ́ nítorí ọrọ̀ ajé. A sì bí ọmọ ní Nìjẹ́, ebi sì pa ọmọ yẹn, ó sì fa ìgbẹ́ ẹ̀ di màlúù mu. Tẹ́ bá rántí ní 2007, ní kété tó kù dé ẹ̀kọ́ Ọbásanjọ́ kúrò ní gọ́ọ̀mẹ̀ntì,
tọ́básanjọ́ fi fún wọn ní 100 million lọ́dún náà lọ́hùn. Gbogbo ìròyìn ló gbé pé ìyàn mú ní Niger, pé àwọn èèyàn sì ń kú, ìyàn, ebi. Now Niger sì lọ́rọ̀ ajé tí ń pàwọ́ àná fún France, ó lọ́rọ̀ ajé tí ń pàwọ́ àná fún wa Nàìjíríà, ó ní ọrọ̀ ajé tí Russia àti China gbójúlé pé táwọn bá tì lẹ́yìn nínú ogun tí wọ́n ń jà lọ́wọ́ yìí àwọn ò rí nǹkan gbà kúrò lọ́wọ́ rẹ̀. Ẹ wá béèrè lọ́wọ́ China àti Russia pé ṣé tá bá gba kíní ìtàn lọ́wọ́ Niger, ṣé ilẹ̀ Niger náà ti fẹ́ sọ kíní ìdòwò ni káwọn ọmọ Niger ò lè ríṣẹ́ ṣe lọ́ndà company náà wá fi dálẹ̀? Irọ́ o, wọ́n ń kó lọ sílùú tiwọn, wọ́n wà fún Niger lówó token tí ó ná tán láàrin oṣù mẹ́ta tí ò lè tán ṣòro aráàlú. Àwọn wà lọ sọdọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn. Ìyẹn tí wọ́n ń ṣe fún ìran aláwọ̀ dúdú rèé. Aláwọ̀ dúdú ẹ tají, ẹ má sùn. Kí lọ́nà àbáyọ sí ìdojúkọ yìí? Kí lọ́nà àbáyọ? Ẹ mọ̀jà máa fojoojúmọ́ jókòó àpérò, ẹ jẹ́ àfojoojúmọ́ jókòó solution pé kí la lè ṣe. Wọ́n ń wá gold ní Iléṣà, wọ́n ń wà ní Zamfara, ṣùgbọ́n ní ibi tí wọ́n ti sọ gold di gold gangan tí wọ́n ti lọ ta ọjà tí wọ́n ti ta ò sí Nàìjíríà. Ọjà góòlù gangan ò sí Nàìjíríà. Ghana, gbogbo resources tí Ghana gbójúlé ní ayé rẹ̀ gold ni. Ẹ béèrè ẹni ṣé wọ́n ń ṣe gold ní Ghana? Ọmọ Ghana mélòó ní fi gold sọ́rùn? Ẹ béèrè lọ́wọ́ wọn. Gold tí wọ́n wà ní Ghana yẹn mélòó ní lò tí ń fi sọ́rùn? Pé gold rèé o ni mo dé sọ́rùn yìí, ká tiẹ̀ fi yẹn identify wọn pé àwọn ọmọ Ghana ní lọ ìtọ́ bá ti rẹ́ni tó dé gold sọ́rùn. Kò sí, torí pé àmọ́ nǹkan fi ń ṣe. Àwọn òyìnbó yìí náà ni, àwọn òyìnbó yìí náà ni, àwọn òyìnbó yìí náà ni. Kí ló wá fún aláṣọ́ránsì pé à bọ́ nínú wàhálà yìí? Ṣùgbọ́n a lè bọ́. Ọ̀nà tá a lè gbà bọ́ òun náà ni kí máa wá ṣọ̀kan, ká jókòó, ká wójútùú sí ìṣòro wa. Ẹ jẹ́ ká hold the resources wa, ẹ jẹ́ àpamọ́ pọ̀, ẹ jẹ́ ká pa ìtọ̀ pọ̀ kí ìtọ̀ wa kó lè hó, ká lè rí ọ̀nà àbáyọ sójútùú ìṣòro wa. Kì í ṣe gbogbo ìgbà la máa depend lóyìnbó páwọn ni wọ́n wá solve problem wa. Kí lóyìnbó ní táwa ò ní? Most àwọn ọmọ tí Chinese ń lò lórílẹ̀‐èdè wa technical college ni wọ́n lọ. Kí ló dé tíwèé táwa ń kà ní Nàìjíríà láfíríkà tí ò nítumọ̀? Nítorí pé èdè elédè la fi ń kọ́, ìmọ̀ onímọ̀ là ń lò. A lo ìmọ̀ tiwa tó jẹ́ original tọ́lọ́ ń kọ́ máa wà gangan, a lò. A gbé ìmọ̀ tiwa tì. Àwọn èèyàn wọ́n gba professorship lórí ìmọ̀ onímọ̀, wọ́n gba doctorate degree lórí ìmọ̀ onímọ̀, ẹni master holder ni lórí ìmọ̀ onímọ̀. Ìmọ̀ tí ò nítumọ̀ sí wa, tí ò gbóúnjẹ sórí tébù fún wa. Àwa láfíríkà ó dìde, ṣé bá Áfíríkà ó ṣe máa lọ rèé? Ẹ̀yin èèyàn ẹ jí, ẹ má sùn, ẹ tají níbi tẹ́ ẹ sùn sí. Àsìkò ti tó fún ìran èèyàn dúdú ká jókòó ká ronú wa, kí làwa fún ara wa lè dá fún ara wa. Ó dáa kò dáa ká tiẹ̀ mọ́ manage ẹ̀, ká wá wò ó bóyá Ọlọ́run ó tàn mọ́lẹ̀ sí àbí ò ní tàn mọ́lẹ̀ sí. Ẹ má jẹ́ ká máa dódò Ọlọ́run. Òyìnbó ò dúró de Ọlọ́run. Ṣé wọ́n wá gbọ́n jù wá lọ ni? Òyìnbó múwèé méjì wá fún wa. Wọ́n pè nǹkan Kùránì, wọ́n pè kejì ní Bíbélì. Wọ́n wá ní káwọ́ ọmọ fi gbàdúrà, àwọn wá ń lọ ń ṣiṣẹ́. Ayé tiwa wá ń polúkú muṣu, àwa tá ń gbàdúrà. Àwọn tí wọn ò gbàdúrà ayé wọn wá nítumọ̀, wọ́n tún wá fún wa lóúnjẹ. Tá a bá wá fìyàn ṣe president orílẹ̀-èdè, oúnjẹ local food wa kò ní lè jẹ́. Oúnjẹ àwọn ará abélò náà mọ̀ wá kiri. Táwa náà bá ṣiṣẹ́ tá a làágùn, tọ́lọ́run bá ní ká rí ṣéǹjì kékeré tùjọ. Òun ọba owó tá a bá tùjọ yìí, nǹkan lè òkèèrè láàmú wá kiri tá a fẹ́ fi rà. Gbogbo gájẹ̀tì tá a lò tá a fi ń ṣe rìkọ́dì yìí, nǹkan lè òkèèrè ní. Aṣọ tí mo wọ̀ sọ́rùn ti tòkèrè ní, aago ọwọ́ mi ti tòkèrè ní.
gbogbo ohun tí mẹ́rin létẹ̀ ń wò yìí ti ilẹ̀ òkèèrè ni, kò sí fáktírì kankan tí ń ṣe láfíríkà. Irú àdánwò wa ni ó bá Áfíríkà. Áfíríkà ni ó mọ ronú páyé fẹ́ parẹ́ òun la àlùjánnà. Àwọn tí wọ́n sọ̀rọ̀ fún apá àlùjánnà wà tó ráwa ò gbọ́ rí, àwọn kan wọn ò ronú kúkúrà, wọn ò ronú báwọn fẹ́ lálùjánnà. Ojoojúmọ́ ni mò ń peléke sí lọ́dọ̀ wọn. Áfíríkà ẹ jí, ẹ dìde kúrò nínú wàhálà tẹ wà. Inú ìṣòro ayé lẹ kíra yín bọ̀, kì í ṣayé ló kì yín bọ̀bẹ̀. Ẹ̀yin lẹ fi wàhálà lẹ̀ dé àrọ́mọdọ́mọ yín tí wọ́n wá ń dé bá ń tí ò nítumọ̀, tí wọ́n ń pọ̀ṣù shadow. Àwọn àṣìṣe lórí shadow wa lójoojúmọ́. Bàbá ó pe ọmọ jókòó, ibi báyìí mo fẹ́ kọ́ máa lọ, nítorí pé ibẹ̀ ni àwọn èèyàn ń lọ tí wọ́n ti ń soríire. Àrònú pé ọmọ tá a pè jókòó bóyá òun lògo tí ó ronú kan tó yẹ ká lò, tí ó sọ́ọ̀fù ìrìn àjò ẹgbẹ́ ẹlẹ́gbẹ́. Tó bá jẹ́ pé bàbá Michael Zuckerberg ó fọ́ọ̀sì ẹ̀ lọ ṣe nǹkan míì, kò jẹ́ kọ́ ọmọ yẹn ó ṣàṣeyọrí lórí iṣẹ́ tó gbé dání ni Facebook tá à ń lo àní rí lò lénìí. Tó bá jẹ́ pé Elon Musk àwọn òbí tẹ̀ náà fọ́ọ̀sì ẹ̀ pé ìlànà táwọn gbà lòun náà gbọ́dọ̀ gbà, ṣé Elon Musk ó ronú débi tó ronú dé lónìí? Tó bá jẹ́ pé bàbá Bill Gates fọ́ọ̀sì ẹ̀ lọ skul, wọ́n jẹ́ kó ka dìgírì jáde, ṣé ẹ rò pé yóò ronú kan Microsoft láyé rẹ̀? Àwọn nǹkan tá a fẹ́ ká jókòó ká ronú lé lórí rèé. Gbogbo nǹkan tá a gbà láti ilẹ̀ òkèèrè tá a gbé dání tá a ń lò, ìtànjẹ ni. Wọ́n fi tì wá sínú òkùnkùn ayérayé ni. Àfi ká jí ká padà ń bẹ̀. That is the only thing. Gbogbo àwọn èèyàn tí ń dìde lórí online tí wọ́n ń pariwo against àwọn kìíní, ẹ listen sí wọn. Ọlọ́run fẹ́ gba èèyàn dúdú lẹ̀ ni lọ́lọ́run fi ń jí gbogbo iye ruwa báyìí, tó ní ká máa lè sọ, ká lè máa fòye bá yín sọ. Ẹ dìde, ẹ má jẹ́ kí ogun láàrin ọmọ ìyá kó dá wàhálà lẹ̀. Ẹ jẹ́ kí ètò yín kó nítumọ̀, kẹ́ mọ ibi tẹ́ ẹ lọ lórí ìrìn àjò tó wà wájú yín. Ẹ má jẹ́ káwọn èèyàn fi rọ́tù yín jẹ lórí ìrìn àjò ayé yín. Ẹ dìde, ẹ wá solution sí ìṣòro ayé yín. Ọ̀nà tẹ́ gbà tẹ́ fi bọ́ tí òṣì ò ní kọ̀ǹtínú nù ran òun ló kù. Áfíríkà ẹ dìde, ẹ dìde, àkókò ti tó láti gbára yín. Ẹ gbára yín kì í ṣe nípasẹ̀ ogun, ẹ gbára yín nípasẹ̀ ìmọ̀. Ìmọ̀ ni ẹ dìde. Ọlọ́run ti yọ̀ǹda gbogbo ń tẹ́ ilé lò fẹ́yìn náà. Ẹ dìde, ẹ dìde. Ẹ má jẹ́ káwọn èèyàn ó tàn yín jẹ, ẹ má jẹ́ wọn ó dá yín jókòó. Èdè tá à ń sọ yìí unique, èdè tá à ń sọ yìí ní agbára kọjá bá a ṣe rò. Ẹ dìde Áfíríkà, ẹ dìde. Mi ò ní sọ jù báyìí lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, tó bá tó di wòyí ọ̀la, a tún mákọ̀tún wa lórí àwọn nǹkan tá a fẹ́ bá wa sọ. Ẹ ṣé àdúpẹ́, ó dàárọ̀.